Ìwé mímọ́ wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Elédùmarè ọba mímọ́ tó dá wa sí, ó yá ẹ jẹ́ ká jọ forin gbé e ga, ẹ jẹ́ ká jọ forin yìn ká tún gbòmíràn sí nínú ìbùkún Elédùmarè. Ará ilé kó ké sára oko, gbogbo ènìyàn tó ń bẹ ní jìnnà rere ẹ wá gbọ́ àjọ̀dún ẹgbẹ́ akọrin Ecwa Yoruba Church Challenge Choir Ibadan tíátíá ẹlẹ́kẹrìnléláàádọ́ta irú rẹ̀ ló tún wọlé wẹ́rẹ́. Ẹ jẹ́ ká jọ fi ìfẹ́ Elédùmarè. Ètò yìí yóò máa wáyé nínú ìjọ wa Ecwa Yoruba Church Challenge Ibadan tíátíá ní ọjọ́ 9 ọjọ́ ìsinmi oṣù kọkànlá ọdún tí a wà náà ni lágogo 10 òwúrọ̀. Ètò yìí yóò máa wáyé bẹ́ẹ̀ ò bá mọ̀. Ẹni tí Ọlọ́run yóò máa lò láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa, àwọn ni Reverend Dr. S. Adékúnlé. Gbogbo ènìyàn ẹ jẹ́ ká jọ yin Elédùmarè ọba ká tún gbáre. Orin tó ń tú ìdè tó ń so níròbìnú jẹ́dá láyọ̀ náà ni níbẹ̀ ló wà. Ẹ tètè dé láti pàdé Olúwa ń dúró de gbogbo mùtúmùwà wa. Ìkéde yìí wá látẹnu ìgbìmọ̀ àjọ̀dún. Jésù lolúwa, mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀.